Ẹ̀lẹ́ o, ẹ̀yin ọmọ tẹ́ ń tàbọ̀, ẹ̀yin ni mo bá lọ́rọ̀. Mo ti bá àwọn bàbá yín sọ̀rọ̀ díẹ̀. Sórí jẹ́ ń sọ fún ọmọ àǹtí mi, sórí ìbò tó ń di ọjọ́ ọ̀la rẹ̀ ni. Owó tó ń gbà 10,000 tẹ́ ń gbà lọ́wọ́ àwọn akó lórí burúkú yìí tá ń pín fún wọn owó ọjọ́ ọ̀la rẹ̀ ni. Jẹ́ wọ́n á bọ́ọ̀sì brain rẹ̀. Ṣé ẹni tó bá gba 3 billion jáde tó lọ gbà lóòrùn tó fi ṣe campaign olóṣèlú 3 billion ni mo pé ó tó gbà tó fi ṣe campaign eléyìí tó fi ṣe kọ́kọ́rọ́ eléyìí tó pín fún wọn 5,000 tán fún yín ẹ̀bí tán ra PVC yín lọ́wọ́ yín tí wọ́n dẹ̀ pín fún ọ tó gba 10,000 tó tún ṣòro rẹ̀ báyìí níta kó gbà á sọ wọn pé tí irú ẹ̀dá bẹ́ẹ̀ yẹn bá wọlé gómìnà wọ́n gbàgbé pé 22 billion rẹ̀ tó yá báǹkì ní òkọ́kọ́ fàyọ mi ò fẹ́ mọ̀ bí tó ti fẹ́ rí ó lè sanwó tó yẹ kán san fáwọn tíṣà tí ó kọ yín ó kó fún onígbèsè àwọn òṣìṣẹ́ ò lè rówó owó pẹnṣọ́níà ara rẹ̀ wọ́n ó jàn papọ̀ wọ́n ó kó fún wọn ìmí ìwá owó tó yẹ kán fi ṣe títì wọ́n ó jàn pọ̀ wọ́n ó kó fún wọ́n fi san gbèsè ó tó di pé ohun tí wọ́n sì gbàgbé kó ní ọmọ jẹun o ibi yóò tó máa ra nǹkan fúnra rẹ̀ o so díẹ̀díẹ̀ àwọn owó tó ń kó fún yín àwọn owó tó bá yẹ kẹ́ ẹ fi ṣe ná nínú ẹ̀ wọ́n mọ̀ yọ wọ́n mọ̀ sí nǹkan ayédèrú bóyá ní ẹsẹ̀ títì ni wọ́n lọ rè wá sọ́mọ́ntì wọ́n sọ sí títì àdàmọ̀dì kẹ́ ẹ lè rí so therefore ilé ìwé tó yẹ kó lọ wọn ò lè rí hospital tó yẹ kán ra equipment sí wọn ò lè rí o wọ́n gbàgbé pé àwọn kan náà wà London àwọn commissioner of health ó lọ yálò tó fi di commissioner gbèsè owó ilé hospital owó oògùn hospital owó tó yẹ kó fi ra àwọn equipment hospital ní ó fi san gbèsè padà fún lóhùn o tí sílé àwọn tó jẹ́ commissioner of environment wọ́n jẹ́ nǹkan gbèsè tí wọ́n ti yá fi gbà lò ní wọ́n má gbà tán wọn ní ṣe títí o àdàmọ̀dì ni ó ṣe títí o èyí tó dẹ̀ jẹ́ gómìnà yóò bá yé yín jẹ́ o tí owó tó ń gbà kó tètè ronú wípé tó ṣe ń gbà ó yá ọ ní o ọdún mẹ́rin nìwọ náà ó fi san 4,000 5,000 yẹn 10,000 tán fún ẹ àti gàárì tí òkun kọ́ọ̀pù kan àti ẹ̀wà tí òkun kọ́ọ̀pù kan ọdún mẹ́rin lọ́ọ́ fi jẹ́ o lọ́ọ́ sì fi san tó bá wá ti wá dẹ́sùkò tẹ́bí bá ti ń pọ̀ tó bá tẹ́ dákun mọ́ dọ́dọ̀ ọ̀tà wá o wọ́n bá ń gbọ́ kálá dájú má rẹ́rìn mo ti wùwà ìka o torí mo purọ́ fún ọ mo pariwo fún ọ pé kó o yé gbowó kówó kó o yé yọ lórí burúkú kó o yé tògo àwọn ọmọ ẹ yé tògo rẹ yé jẹjẹkújẹ mọ́.